Ó mà ṣe o, a tún ti pàdánù gbajúgbajà òǹkọrin ẹ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá. Ikú arábìnrin yìí jẹ́ nǹkan tó dùn mí púpọ̀. Torí ikú tó pa arábìnrin yìí kì í kàn ṣekú lásán. Ikú àfojúdi ló pa arábìnrin yìí o. Ikú àfojúdi ló pa arábìnrin yìí. Kò ṣàìdédé kú bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ̀mí Olúwa rán mi sí ìránṣẹ́ yìí ní bí oṣù mélòó kan sẹ́yìn. Ohun tí mo dẹ̀ sọ́ngbà náà, mo ké sí gbogbo ẹ̀yin abíámọ́ láti gbàdúrà fún ìránṣẹ́bìnrin. Mo wá rí àwọn ìbéèrè kan nígbà tí àwọn wòlíì kan náà jáde wípé ẹ̀mí Olúwa rán wọn sí ìránṣẹ́bìnrin yẹn. Wòlíì kan tiẹ̀ sọ débi wípé tí wọ́n bá lè gbé dé ọ̀dọ̀ òun, Ọlọ́run á gba owó òun ṣiṣẹ́ kò dẹ̀ ní kú. Ṣùgbọ́n ìbéèrè tí ẹnìkan béèrè ń bẹ̀, ó jẹ́ ìbéèrè tó ń fa àfojúdi nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìránṣẹ́kùnrin tí mo rí béèrè wọn, wọ́n wá kọ síbẹ̀. Wọ́n sọ wípé you too, you can go and meet her to deliver her. Kí ló máa ń ṣe àwa èèyàn tó jẹ́ wípé a máa fi mẹ́sẹ̀jì lẹ̀, ṣùgbọ́n ẹni tó deliver mẹ́sẹ̀jì òun la máa ń bá jà. A máa fi iṣẹ́ tí wọ́n jẹ́ fún wa kalẹ̀. Ẹni tó jíṣẹ́ làwọn èèyàn máa kọjú ìjà sí. Nǹkan tó ń ṣe okùnfà ìjàmbá àti ikú òjijì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo láyé tá a wà ní. Ẹ má gbàgbé, níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn tí mo jíṣẹ́ nípa arákùnrin kan náà, mo tún rántí ìránṣẹ́bìnrin olórin ẹ̀mí nì Akinnanu Bunmi Omije Ojumi pé kán gbàdúrà fún. Ó ti tán o, ó ti tán o. Kí Olúwa bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ o. Kí Olúwa bá wa rọ gbogbo àwọn fámílì wọn àti àwọn olólùfẹ́ wọn. Kí Olúwa bá wa rọ̀ wọ́n lọ́kàn. Ìdí rèé tí mo ṣe tún fi àsìkò yìí sọ fún ìwọ náà wípé ayé tá a wà kìí ṣe ayé téèyàn fi máa ń ṣeré. Mo rántí ìtàn màmá kan àti ọmọ wọn. Bí màmá yìí náà ṣe pàdánù ọmọ tó bí rèé o. Nígbà tí ọmọ làálàá wípé òun rí pé wọ́n ń tẹ òun mọ́lẹ̀. Ó rí pé òun wà ní ilẹ̀lẹ̀, wọ́n dẹ̀ ń tẹ òun mọ́lẹ̀. Ó sọ fún ìyá rẹ̀, ṣùgbọ́n nítorí àfojúdi àti nítorí ìwà ìkàsí, ìyá rẹ̀ yẹ kó gbé ìgbésẹ̀ ní kíákíá. Gẹ́gẹ́ bí wòlíì yẹn ṣe sọ wípé n tó ń ṣe Bunmi Akinnanu Omije Ojumi kìí ṣọ̀rọ̀ síbítù. Ọ̀rọ̀ àdúrà ni, kìí ṣe wòlíì kan, kìí ṣe wòlíì méjì, kìí ṣe wòlíì mẹ́ta. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pòstì ikú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò jáde ńgbà náà kí wọ́n pòsì ẹ̀ wípé báwo la ṣe gba ẹ̀mí arábìnrin yìí ńlá ní tó ń du èmi jù rèé. Màmá yìí náà, ọmọ wọn sọ fún wọn wípé òun láàlá wípé wọ́n tẹ òun mọ́lẹ̀, ṣùgbọ́n síbẹ̀ màmá yóò kọbi ara sí, kò tètè ké gbàjarì. Láìpẹ́ láì jìnnà ọmọ yẹn padà fayé sílẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, ẹ má jà fi àdúrà ṣeré. Àwọn wòlíì ṣì wà, ẹ má jà tanra wa jẹ. Gbogbo ibi tó rìn sí òun ló fà á. Gbogbo àwọn tó mọ̀, àwọn wòlíì tí wọ́n mọ̀ ló fà á. Kò sí àwọn tí wọ́n wá sí orí òkè àṣẹ àtagbára ìtúsílẹ̀ tàbí tí wọ́n jẹ́ àwọn tí mò ń gbàdúrà pẹ̀lú tí wọ́n lè sọ pé àwọn kábàámọ̀ rí. Àyàfi ẹni tó bá jẹ́ pé fúnra rẹ̀ kò tí ì ṣetán ló kù. Wọn ò sì fagídí múyàn. Mo ti rẹ́ tí mo jíṣẹ́ fún rí wípé Olúwa ṣàlàyé àwọn kankan fún mi nípa ẹ̀ kó tètè gbégbésẹ̀ kó má bàa ṣẹlẹ̀. Nígbà mi sì ń ṣe oníjìbìtì, kò gbégbésẹ̀ lórí ẹ̀ tọ̀, mi sì lè fagídí múyàn. Ṣùgbọ́n lẹ́yìn bí oṣù mẹ́ta, arákùnrin yẹn padà pè mí. Ó ní ẹ ló sà, ẹ tiẹ̀ kí ń béèrè èèyàn. Mo ní ẹ má bínú sà, mo kú máa ń fàdúrà ránṣẹ́ sí yín lọ́sẹ̀ọ̀sẹ̀. Èmi ì dédé pé èèyàn o, mi ì dédé pé èèyàn.
àfẹ́ni tó bá jẹ́ pé àjọ ládéhùn wípé bóyá àjọ fẹ́ gbàdúrà láwọn wákàtí tàbí àsìkò kan lẹ́yìn yẹn mi déédéé pé èèyàn tólúwa bá rán mi gan sí onítàn máa sọ fún Ọlọ́run pé Olúwa lọ bá mi mí sí ẹni yẹn kẹ́ni yẹn pè mí kí n lè jíṣẹ́ tó rán mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ti rí pé gbogbo wòlíì ni máa tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ìdí rèé má fira yín ṣeré ẹ má gbàgbé náà again mo sọ nígbà tí mo sọ̀rọ̀ Akinnanu Olúwabùkúnmi Omije Ojumi wípé ọ̀dọ́mọkùnrin kan Olúwa lò bí áńgẹ́lì fún ṣùgbọ́n ó kọ bí ara sí ó hùwà ìgbọràn sí arákùnrin yẹn tó ó ti tán síbẹ̀ náà nìyẹn ìwọ náà tó bá wá nílò àdúà tó wá fẹ́ kájọ gbàdúà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wòlíì rẹ o +234 70 25 47 5427 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427 lórúkọ Jésù èmi àti yín a ò ní fi kú òjijì lókìkí gbogbo àwọn tí ò pósìtì ọjọ́ ìbí wa láti bá wa yọ̀ lórúkọ Jésù wọn ò ní ráàyè láti pósìtì fọ́tò ikú èmi àti ẹ orí bí o ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín.